Ǹjẹ́ ẹ tiẹ̀ mọ̀ pé periodic table wà ní èdè Yorùbá? Ẹ má jẹ́ ó jọ yín lójú. Tipẹ́tipẹ́ ni periodic table ti wà ní oríṣiríṣi èdè gẹ́gẹ́ bí èdè Chinese, èdè Lárúbáwá, èdè Jámánì àti oríṣiríṣi èdè káàkiri àgbáyé. Ẹni tó ṣe àgbékalẹ̀ periodic table ní èdè Yorùbá òun ni ọ̀mọ̀wé Taofeek Adébáyọ̀ tí wọ́n jẹ́ olùdarí sáyẹ́ǹsì Yorùbá tí wọ́n ń ṣiṣẹ́ takuntakun láti rí i dájú wípé a lè fi èdè Yorùbá kọ́ àwọn akẹ́kọ̀ọ́ ní ìmọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì nírọ̀rùn. Ó ṣeé ṣe kẹ́yìn náà ti pàdé wọn pẹ̀lú oríṣiríṣi fọ́nrán tí wọ́n ti ṣe ní èdè Yorùbá ní orí Facebook tàbí àwọn ìtàkùn ayélujára míì. Àkọlé tí wọ́n fún periodic table ti Yorùbá yìí òun ni àtẹ èròjà aláìlábùlà. Àtẹ èròjà yìí ò yàtọ̀ sí periodic table tá a ti mọ̀ lédè Gẹ̀ẹ́sì o, ṣùgbọ́n àwọn orúkọ tí wọ́n fún àwọn èròjà kọ̀ọ̀kan òun ni wọ́n kọ pẹ̀lú èdè Yorùbá. Tẹ́ bá wo atọ́nà yìí nísìnyí, à á rí òǹkà átọ́ọ̀mù tí a mọ̀ sí atomic number, à á sì rí àmì èròjà tí a mọ̀ sí symbol kó tó wá di pé à á rí orúkọ èròjà ká tó wá rí ìtẹ̀wọ̀n èròjà tí a mọ̀ sí atomic mass. Gbogbo èròjà tó wà lórí àtẹ èròjà aláìlábùlà yìí ó jẹ́ 118, 118. Ṣùgbọ́n gbogbo orúkọ tí wọ́n fún àwọn èròjà yìí ó pín sí ìsọ̀rí mẹ́ta. Ìsọ̀rí alákọ̀ọ́kọ́ òun ni àwọn èròjà tó jẹ́ wípé wọ́n ti ní orúkọ Yorùbá ìpìlẹ̀ láti tipẹ́tipẹ́ torí wípé àwọn baba ńlá baba wa wọ́n mọ àwọn èròjà yìí wọ́n sì ń lò wọ́n fún oríṣiríṣi nǹkan. Wọ́n lè fún wọn ní orúkọ gẹ́gẹ́ bí wọ́n ṣe mọ̀ wọ́n sí lásìkò náà. Àwọn ìsọ̀rí ẹlẹ́ẹ̀kejì òun ni àwọn èròjà tó jẹ́ wípé ìṣesí wọn ni wọ́n wò tí wọ́n fi ṣe àgbélẹ̀rọ orúkọ Yorùbá fún wọn. Ìsọ̀rí ẹlẹ́ẹ̀kẹta ni ìsọ̀rí tó jẹ́ wípé wọ́n ṣe àyálò orúkọ wọn gẹ́gẹ́ bí wọ́n ṣe ń jẹ́ ní Gẹ̀ẹ́sì tí wọ́n wá kọ ọ́ kalẹ̀ ní èdè Yorùbá. Lábẹ́ ìsọ̀rí alákọ̀ọ́kọ́ òun la ti rí ayọ́ tó ní òǹkà átọ́ọ̀mù 13, òun làwọn olóyìnbó ń pè ní aluminium. Ó ṣeé ṣe kẹ́ ẹ ti pàdé irú abọ́ kan tí wọ́n máa ń pè ní ayọ́. Ohun tí wọ́n fi ṣe irú àwọn abọ́ yìí òun ni èròjà ayọ́ yìí. Àtara rẹ̀ ni wọ́n ti fún un ní orúkọ ayọ́. Ẹ rí i pé tí àwọn olóyìnbó náà bá fi aluminium tán bá fi ṣe abọ́, wọ́n á pè é ní aluminium plate. Òun làwọn bàbá wa náà ṣe ń pe abọ́ ayọ́ ní abọ́ ayọ́ torí pé ayọ́ ni ohun tí wọ́n fi ṣe é. Ẹlẹ́ẹ̀kejì lábẹ́ ìsọ̀rí yìí òun ni imí ọjọ́. Imí ọjọ́ ní òǹkà átọ́ọ̀mù 16, àwọn olóyìnbó sì máa ń pè ní sulfur. Oríṣiríṣi nǹkan làwọn bàbá wa máa ń fi imí ọjọ́ ṣe tipẹ́tipẹ́. Wọ́n máa fi ń ṣe ọṣẹ, wọ́n máa fi ń ṣe ìpara. Àwọn bàbá wa ti mọ èròjà yìí tipẹ́tipẹ́, wọ́n sì fún un lórúkọ. Ẹlẹ́ẹ̀kẹta lábẹ́ ìsọ̀rí yìí òun ni kán. Ó ní òǹkà átọ́ọ̀mù 19, òun làwọn olóyìnbó sì ń pè ní potassium. Ó ṣeé ṣe kẹ́ ẹ ti gbọ́ káwọn Yorùbá sọ wípé ọba ni kán láwùjọ òkúta torí pé kán dàbí òkúta ṣùgbọ́n ìwúlò titi ẹ̀ ó yàtọ̀ sí ìwúlò òkúta lásán. Ó dá mi lójú dáadáa pé gbogbo wa la mọ kán torí pé a máa fi ń dáná, fi ṣe ọbẹ̀, ṣe àwọn nǹkan míì lóríṣiríṣi. Eléyìí tó tẹ̀lé òun ni irin. Ó ní òǹkà átọ́ọ̀mù 26, àwọn olóyìnbó sì máa ń pè ní iron. Èròjà yìí làwọn bàbá wa ti nímọ̀ nípa rẹ̀ tipẹ́tipẹ́ tí wọ́n sì máa fi ń ṣe oríṣiríṣi àwọn nǹkan onírin gẹ́gẹ́ bí àdá, ọ̀bẹ, ọkọ́ àti oríṣiríṣi nǹkan míì. Ẹlẹ́ẹ̀karùn-ún lábẹ́ ìsọ̀rí yìí òun ni bàbà. Bàbà ní òǹkà átọ́ọ̀mù 29, àwọn olóyìnbó sì máa ń pè ní copper. Bàbà yìí náà jẹ́ èròjà tó jẹ́ wípé àwọn bàbá wa máa ń lò dáadáa fún oríṣiríṣi nǹkan. Bàbà sì pẹ̀lú èròjà tí ó papọ̀ tí ó di idẹ. Nínú àwọn ohun àlùmọ́nì tó jẹ́ ohun onírin òun ni idẹ jẹ́, ṣùgbọ́n bàbà àti èròjà míì òun ló parapọ̀ tó di idẹ. Idẹ làwọn olóyìnbó ń pè ní brass. Tẹ́ bá rántí eré àgbéléwò Ṣaworo idẹ tí wọ́n ti fi idẹ tí wọ́n ti fi ṣe adé idẹ, tí wọ́n tún fi ṣe àdó idẹ. Tẹ́ ẹ bá ń rí àǹfààní nínú fọ́nrán yìí, mo rọ̀ yín kí ẹ fìfẹ́ hàn sí fọ́nrán yìí kí ẹ sì subscribe sí ojú òpó wa. Ẹlẹ́ẹ̀kẹfà òun ni fàdákà. Ó ní òǹkà átọ́ọ̀mù 57 tí àwọn olóyìnbó sì ń pe orúkọ rẹ̀ ní silver. Fàdákà gbajúmọ̀ dáadáa torí wípé wọ́n máa fi ń ṣe oríṣiríṣi àwọn ohun ọ̀ṣọ́ gẹ́gẹ́ bí òrùka, ẹ̀gbà ọrùn, ẹ̀gbà ọwọ́ àti oríṣiríṣi àwọn ohun mèremère míì. Eléyìí tó tẹ̀lé òun ni tángànran. Tángànran yìí ní òǹkà átọ́ọ̀mù 50 tí àwọn olóyìnbó sì ń pe orúkọ rẹ̀ ní tin. Tẹ́ bá ṣàkíyèsí, àwọn abọ́ kan wà tí àwọn bàbá máa ń pè ní abọ́ tángànran. Èròjà tí wọ́n fi ṣe irú abọ́ bẹ́ẹ̀ òun ni tángànran, àtara ẹ̀ ni wọ́n ti mú orúkọ yẹn náà.
tóun náà dà gẹ́gẹ́ bí ayọ́ tá a sọ síwájú. Ẹlẹ́ẹ̀kẹjọ lábẹ́ ìsọ̀rí yìí òun ni tìróò. Tìróò ní òǹkà átọ́ọ̀mù 51, àwọn olóyìnbó sì ń pe orúkọ rẹ̀ ní antimony. Gbogbo wa la mọ̀ tìróò, ó jẹ́ ohun tí àwọn bàbá máa ń lò láti fi ṣe ọ̀ṣọ́ ojú. Wọ́n gbà wípé tìróò ó máa ń bu ẹwà kún ojú, ó sì tún máa ń ṣe ìwúlò fún ẹ̀yìn ojú. Èròjà kẹsàn-án lábẹ́ ìsọ̀rí yìí òun ni wúrà, tí ó ní òǹkà átọ́ọ̀mù 69, tí àwọn olóyìnbó sì ń pe orúkọ rẹ̀ ní gold. Wúrà náà gbajúmọ̀ gẹ́gẹ́ bí fàdákà torí pé wọ́n máa ń fi òun náà ṣe ohun ọ̀ṣọ́. Ó sì jẹ́ ohun ọ̀ṣọ́ tó ní owó lórí, tó jẹ́ ohun olówó iyebíye tó jẹ́ pé àwọn èèyàn bàbàrà. Kódà nínú àwọn ìlú tó ní ohun àlùmọ́ọ́nì wúrà dáadáa ní ilẹ̀ Yorùbá wà, pàápàá jùlọ ní ìlú Iléṣà ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Eléyìí tó gbẹ̀yìn lábẹ́ ìsọ̀rí yìí òun ni èròjà tí à ń pè ní òjé. Ó ní òǹkà átọ́ọ̀mù 62, àwọn olóyìnbó sì ń pe orúkọ rẹ̀ ní lead. Ó ṣeé ṣe kẹ́ ti gbọ́ òwe Yorùbá tó lọ báyìí wípé a ti tòjé bolóòṣà lọ́wọ́, ó kù bàbá ẹni tí ó bọ̀, àti òwe kan tó lọ báyìí wípé ohun tó wà lẹ́yìn ọ̀fà ó ju òjé lọ. Èròjà yìí òun ni àwọn bàbá wa dárúkọ rẹ̀ nínú òwe méjèèjì, tó sì ń tọ́ka sí wípé wọ́n ti mọ òjé tipẹ́tipẹ́. Wọ́n máa ń lo òjé náà láti fi ṣe ohun ọ̀ṣọ́ gẹ́gẹ́ bí wúrà àti fàdákà, ṣùgbọ́n òun ò ní iye lórí tó bí àwọn wúrà àti fàdákà ṣe ní iye lórí. Àwọn èròjà tó wà lábẹ́ ìsọ̀rí kejì òun ni olú omi, tí ó ní òǹkà átọ́ọ̀mù 1, òun làwọn olóyìnbó ń pè ní hydrogen. Ìdí tán ṣe pè ní olú omi ni wípé nínú èròjà méjèèjì tó parapọ̀ tó di omi, hydrogen ló jẹ́ olú nínú àwọn èròjà méjèèjì, náà ṣe pè ní olú omi. Ẹlẹ́ẹ̀kejì lábẹ́ ìsọ̀rí yìí òun ni olú èédú. Olú èédú eléyìí tí ó ní òǹkà átọ́ọ̀mù 6 tí àwọn olóyìnbó ń pè ní carbon. Ìdí tán sì ṣe pè òun náà ní olú èédú ni wípé òun ni èròjà tó pọ̀ jù nínú àwọn èròjà tó wà nínú èédú. Ẹlẹ́ẹ̀kẹta òun ni olú afẹ́fẹ́ tí a mọ̀ sí nitrogen, òun ní òǹkà átọ́ọ̀mù 7. Ìdí tóun náà ṣe jẹ́ olú afẹ́fẹ́ ni wípé òun ni ó pọ̀ jù nínú àwọn èròjà tó parapọ̀ tó wà nínú afẹ́fẹ́. Ẹlẹ́ẹ̀kẹrin lábẹ́ ìsọ̀rí yìí òun ni olú èémí, eléyìí tí àwọn olóyìnbó ń pè ní oxygen, ó sì ní òǹkà átọ́ọ̀mù 6. Ìdí tán ṣe ń pe òun náà ní olú èémí ni wípé òun ni èròjà tó wà nínú èémí tá à ń fà símú. Ẹlẹ́ẹ̀karùn-ún lábẹ́ ìsọ̀rí yìí òun ni èbùbù iyọ̀ tó ní òǹkà átọ́ọ̀mù 11, òun làwọn olóyìnbó sì ń pè ní sodium. Ìdí tán ṣe pè òun ní èbùbù iyọ̀ ni wípé ó jẹ́ ọ̀kan lára èròjà méjì tó parapọ̀ tó di iyọ̀. Eléyìí tó tẹ̀lé òun ni èròjà tí a mọ̀ sí olú iyọ̀ tó ní òǹkà átọ́ọ̀mù 17 tí àwọn olóyìnbó ń pè ní chlorine. Chlorine yìí ni èròjà kejì tó parapọ̀ mọ́ sodium tó di iyọ̀. À ń pe sodium ní èbùbù iyọ̀ tí a sì ń pe chlorine ní olú iyọ̀. Ẹlẹ́ẹ̀keje lábẹ́ ìsọ̀rí yìí òun ni à ń pè ní olú egun, tí ó ní òǹkà átọ́ọ̀mù 20 tí àwọn olóyìnbó sì ń pè ní calcium. Ìdí tán ṣe pè ó ní olú egun ni wípé òun náà ni èròjà tó pọ̀ jù nínú egungun. Eléyìí tó gbẹ̀yìn lábẹ́ ìsọ̀rí yìí òun ni à ń pè ní èbùbù idẹ. Òun ní òǹkà átọ́ọ̀mù 30, àwọn olóyìnbó sì ń pè ní zinc. Ìdí tán ṣe pè ó ní èbùbù idẹ ni wípé èròjà méjì ló parapọ̀ tó di idẹ, zinc àti copper. Copper ti lórúkọ titi ẹ̀, òun ni bàbà. Ìkejì tó wà ńbẹ̀ òun ni zinc. Copper ló máa ń sábà pọ̀ jù nínú idẹ, òun náà ṣe pè zinc ní èbùbù idẹ. Gbogbo àwọn èròjà tó kù ló wà lábẹ́ ìsọ̀rí kẹta. Gbogbo àwọn èròjà yìí sì ni orúkọ tí wọ́n ń jẹ́ ní èdè Gẹ̀ẹ́sì òun ni wọ́n yálò tí wọ́n sì kọ ní ìlànà bí a ṣe ń kọ èdè Yorùbá. Fún àpẹẹrẹ, ílíọ̀mù, lítíọ̀mù, bẹ̀rílíọ̀mù, fósfórọ̀sì, màgínẹ́síọ̀mù, oríṣiríṣi gbogbo wọn bẹ́ẹ̀ tó jẹ́ pé wọn ò sí lábẹ́ ìsọ̀rí kìíní àti ìsọ̀rí kejì. Báyìí ni wọ́n ṣe kọ orúkọ wọn títí tí gbogbo àwọn èròjà tó wà lábẹ́ àtẹ èròjà aláìlábùlà yìí tó fi parí pátápátá. Tẹ́yìn náà bá fẹ́ dáúnlóòdù àtẹ èròjà aláìlábùlà yìí, atọ́ka síbi tẹ́ sì lè rí download ó wà nínú abala ìríwísí tí a mọ̀ sí comment section ní abẹ́ fọ́nrán yìí. Ẹ gbìyànjú kẹ́yìn náà kẹ́ gbà á sílẹ̀ kẹ́ ẹ sì wò ó láti tún mọ̀ sí nípa àwọn èròjà àti àwọn orúkọ wọn tí wọ́n ní ìlànà èdè Yorùbá. Bẹ́ẹ̀ bá sì fẹ́ mọ̀ sí nípa iṣẹ́ tí àwọn sáyẹ́ǹsì Yorùbá tí wọ́n ń ṣe láti mú kí ẹ̀kọ́ ìmọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì rọrùn ní ètò ìlànà èdè abínibí wa, ẹ kàn sí wọn
ní àwọn ojú òpó wọn káàkiri Science in Yorùbá. Wọ́n wà lórí ìkànnì Facebook, wọ́n wà ní TikTok, wọ́n wà ní YouTube. Ẹ sì lè wo wẹ́bsáìtì wọn www.scienceinyoruba.org.